ọmọ fún Usman lábẹ́ Usman gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ ọmọ yìí sì kú ìyàwó rẹ̀ kú Ànábì sì tún wo àbúrò rẹ̀ míì ó sì tó fi fún ẹni tí ọkàn kú lọ́lọ́ ẹ̀ gbé yìí o bó gbé èyí sì ọbẹ̀ kó ń dún lọ kọ́dà á lè gbọ́ ọmọ bóyá o ti jábọ́ lẹ́yìn yẹn. But ntí rinlẹ̀ ni pé ìfẹ́ yẹn ṣe fẹ́ fẹ́rẹ́ kéèyàn fọmọ etí ma ṣe ká bá du ara mi létí nísìnyí ni pé kọ́dà lórí wáyà mi ńgbà tí kejì náà tún wá kú ìyàwó yìí náà tún kú lọ́dọ̀ Usman gẹ́gẹ́ bí ajá ní tiwọn gẹ́gẹ́ bá a ti mọ̀ pé gbogbo àwọn ọmọ tá Nábì àtọkùnrin àtobìnrin lójú ayé rẹ̀ ló sin gbogbo wọn àfi Fatima nìkan wọn là Nábì wa ń sọ ńjọ́ náà pé Usman kọ́dà tá a bá tún ní kẹta àbá fún ọ sallallahu alaihi wasallam ẹ dàpọ̀ ẹni àwọn nǹkan mi tó ma gbọ́ tó ma kà ń bò mí sí ọ relevant pẹ̀lú àwọn fáàtì. torí làákàyè ńgbà mi ò yẹ kéèyàn ó gbé jókòó bí ẹ dàkún àti gbọ́ nǹkan báyìí ó ń gbé àbí òrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan bá tó a fẹ́ máa lọ́rọ̀ kan bí ẹ ṣeun àti màyín mo tún rántí kan ní sínú àwọn téèyàn lè máa lò Abu Hanifa nílẹ̀ Kúfà nígbà tá Abu Hanifa wà láyé wọn lọ wá gbọ́ pé nìkan ń pe Usmanu ní Yahudi níjẹ́ ní Yahudi lásánlásán gan tí wọ́n ń pọ́n lé Usmanu ibn àtúnú àwọn ní ọ̀rọ̀ jẹ́gẹ́jẹ́gẹ́ yìí ni o Abu Hanifa gbọ́n púpọ̀ rahimahullahu ta'ala àwọn èyí ni máa wúlò ńgbà mí ẹni tó gbé ẹ̀ẹ́kẹ́ àyàwó ẹ̀ka dìbì fún kò ní wọlé tí ẹgbẹ́ làákà rẹ̀ jókòó Abu Hanifa ní lẹ́nu ẹ̀ wọ́n ní bí jẹ́ ń pe Usmanu nù ọ́ ní Yahudi Abu Hanifa ọ̀dà ẹjú wele rẹ̀ fún wọn ló sì di ní bí alẹ́ Abu Hanifa bá kalẹ̀ fún rẹ̀ ó sì ma Abu Hanifa ń gbòòrò Kúfà àgbàfà la Abu Hanifa bí wọ́n ti ní ìmáàmù lọ́wọ́ alẹ́ nù ọ̀nà wọn lọ sáré jáde bí aya ẹ̀ ṣe ránṣẹ́ sí wọn ẹ̀yin lẹ wá láti ó sì wá lórí wáyà yẹn lọ kí ni nǹkan náà tó lè mú wọn ní ìmáàmù Abu Hanifa ní ntí ó gbé mi wá ẹ̀mí mọ́ gbọ́dọ̀ wá kì í ṣe pé wọ́n ní ọ̀yẹ̀kọ̀ wá bá kí ni nǹkan náà mọ wa tọrọ gangan lọ́wọ́ rẹ̀ eke ni ẹ fẹ́ tọrọ tẹ ẹ lè ránṣẹ́ sí wọn yaa bó ṣe tọnu n lè gbé mi mọ fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ Abu Hanifa ní kí máa mọ wọlé Abu Hanifa ní ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ báyìí ọdà kọ̀ọ̀kan nú àwọn ọmọ rẹ̀ obìnrin mo fẹ́ tọrọ rẹ̀ fún èèyàn nìkan ó sì mọ̀ pé èmi tí wọn rẹ síbi tí ọ̀dà wọn làbọ̀ Hanifa bá bẹ̀rẹ̀ sí ròyìn ẹni tó fẹ́ tọrọ wọn fún mi pé bí tí ń ká Kùránì lọ́sàn-án ni ọmọ yẹn náà fi là lóru bí tí ń gbààwẹ̀ lọ́sàn-án ni ọmọ yẹn náà fi là lóru gbogbo owó tó ní lè fi ṣètò gbogbo sífà Usmanu Abu Hanifa wa fi ń ròyìn ẹni tó fẹ́ tọrọ ọmọ fún yìí wọn lọ wá ní àkótí tó ìmáàmù kódà bẹ́ẹ̀ wí débi tí ẹ̀wí dé yà irú yẹn wà á tọrọ ọmọ fún yẹn kí n tún dá ojú ẹ̀ kò nídìí gbogbo yìí dẹ̀ ń wí yìí òun ti fara mọ́ wọn làgbà ní àmúkù kẹ́lí kan o illa annahu yahudi illa annahu yahudi àmọ́ yahudi ìkírun lọ́sàn-án ìgbàwẹ̀ lọ́sàn-án ìyẹnlẹ bila lóru ìjàlù buhari ìnáwó sójú ọ̀nà tọ́lọ́m ìkọ́ mẹ́sàlásì ìlà ànàwó yahudi àmọ́ yahudi. olùdó arákùnrin bá jẹ nìdá ìmọ̀mù ìwé lẹ́tọ́ àdúgbò yìí ẹ̀yin náà sì lè wá kí n fi ọmọ tẹ̀mí fún yahudi. ìmọ̀mù ní kí ló burú mẹ́ méjìlá nẹ́bí fún yahudi. Baba dáadáa. Ebo kan ni alẹ́sẹ̀ ní kí wo kí ló burú mẹ́.
wọn là ká ìtì náà bá tají ó ní astaghfirullah ìmáàmù mo ti máa tẹ wá sí nígbà làákà ìrẹsẹ̀ tó ní sí yé sí ànábì fi máa fún yàn lákòókò tó mú lẹ́ẹ̀kejì òun á ní Yahudi lọ́dọ̀ tiẹ̀ ẹ bá bọ́ àníbà ti gbé làákà rẹ̀ tó gbé dókòó ẹ̀yìn náà tọ́jú ra àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn tí ayọ̀ bá rán tàbí irú àwọn fáàtì báyìí bọ́yọ́ lọ́wọ́ pé kí ó sì làákà yìí wọn abẹ́lọ́ fún wa àtàwa náà àánú wọn ló ṣe wá torí pé òkèèrè láti máa gbọ́rù nǹkan báyìí tẹ́lẹ̀ ntí wọn ń wọ ọ̀dẹ̀dẹ̀ nkálukú òun ló fa ọ̀rọ̀ báyìí láti fi sàánú wọn ẹni tọ́lọ́ wọn bá ti gbé kọ́ bọ́ sínú àwọn pàǹpẹ́ yìí torí bẹ́ẹ̀ nìkan sọ fún mi lónìí pé àìkó bẹ̀ ni ó ṣòro jáde gbogbo ọ̀nà àná bó ti rí nù ẹ máa wo gbogbo ẹni tí ń mutí ẹni tí ń ṣe kínní bóyá wọn kàn tán lọ ńjọ́ kan náà sẹ́ni tó bá ti òun ni pé ìwọ́tọ̀ bá ṣẹ̀ṣẹ̀ rìn gbégbé tètè járe gbá ó kọlọ́nkọ́ mọ́ sàṣà gbogbo àwọn tó ti wá kó síbẹ̀ náà ọlọ́run wọ̀ọ́lá pé òun lágbára láti ṣe ohunkóhun ọlọ́run yóò ṣe payọ́ kan tiwọn náà ilà alhaq yóò jẹ́ wọn ródòdó yóò jẹ́ wọn lè tẹ̀lé yóò já wa náà máa ródòdó sí yóò já lè máa tẹ̀lé ọlọ́run ó ṣe wá lọ́mọ alẹ́yìn anábùwà Muhammad sallallahu alaihi wasallam yóò ṣe wá bí Kùránì ti ní ká jẹ́ wípé kí láà máa wí fáwọn tó ṣáájú wa rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman hadha wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. حسن الله إليكم. آمين. ọ̀rọ̀ yẹn máa bá àwọn àti ẹgbẹ́ ọmọ tí ó súnà ní ètò ìsọ lórí. àwọn afáwà tí wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa pàtàkì jùlọ ní àwọn afáà súnà fún wa ní ìjọba àti pàtàkì méjì. ní gbogbo àgbáyé lónìí èèyàn mọ̀ Saudi Arabia ni ọlọ sí Egypt ni ọlọ sí Iraq ni ọlọ sí Sudan ni àwọn tí wọ́n pè lágbá àfáà níbẹ̀ lónìí ẹgbẹ̀rún wọn. àwọn tí wọ́n wọ́n ìwádìí kí n bá wọ́n yé ìgbà tí wọ́n bá kàn máa sọ yìí ló fi fún wọn ẹ wọ́n làwọn ẹ̀kí òfin. ní ta àtúntò tí wọ́n ká sáàbù pẹ̀lú aṣọ lásìkò fi láwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ máa bà náà lórí èdè ìwé wa. náà kérò sí pọ̀ bá a bá ń lò ní káwọn máa dá lọ àwọn tó tọ́ dáadé yà ní sọ̀rọ̀ fún wọn tó tẹ̀lé àwọn ọ̀dọ́ ọ̀dẹ́. torí náà yẹ wá ẹ̀rọ tó yẹ ká ń sọ yìí ẹni kú yé wa. àwọn náà ń yẹ àṣírí ká àwọn mẹ́fẹ̀ẹ́ lágbà fà ní ìlú táwọn wí lónìí ní ẹ̀rọ adéṣàgbé ìjọba ẹ̀kẹ́ sáwọn àgbà àfà náà wá sí Fatima àwọn ẹgbẹ́ àwọn àfà àwọn ẹni súnà lóyè ní èyí ní èmi dáadáa tàbí ẹgbẹ́ kejì òye mi àmọ́ ti ta àwọn àfà wáyé tí wọ́n fi ń wọ̀n èdè yìí tí wọ́n fi ń wọ̀n ti ta á rí ọlọ́run kò yára ìmọ̀ pẹ́ ilé ìdí ọ̀rọ̀ àkọ́kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ ìjàmbá àwọn ìlera pàtì ni mo fẹ́ fi àkíyèsí lé sí àwọn ìlẹ́kọ̀ wájú ẹ̀kọ́ ìjọba ọ̀rẹ́ dáadáa ìdánilẹ́kọ̀ọ́ tá a gbọ́ yìí a ti gbé prógámù kan rí ní àsìkò náà wẹ̀ tí ìlera pàtì ti ṣe rí nílọrin wọ́n wá ní kàrọ̀ lè gbé iṣẹ́ tìyẹ̀ fún pè rẹ̀ ní NTA wọ́n wá sí lè dé lọ́rẹ̀ àwọn tó wò kíní náà wúlò púpọ̀ gbogbo eréṣẹ́ àyè wọ́n ti ń pè wá pé program yìí làwọn ń lò yìí lọ́wọ́ program yìí là ń lọ ibi àti ti ṣe ìròyìn ìlọ́wọ́ àtẹ́jọ́ náà pẹ̀lú ọ̀pọ̀ àkéésì ní èrò tó wá wò káàkiri gbogbo ìlú náà mo fẹ́ mú mọ́ràn wá tí àwọn ṣe àwọn bá fọwọ́ dé sọ́dọ̀ àwọn ipe kíṣẹ́ẹ̀tì yìí ìrìn àkàtì ó dàpọ̀ bóyá nínú ẹ̀wẹ̀ ní tẹlifíṣàn kan lẹ́kọ̀ọ́ wọn pè é wọn wo táìmù táwọn èèyàn jókòó lẹ́ẹ̀dẹ́ gbọ́ program nínú àwẹ̀ nígbàdàn náà wọn wo tẹ́lifíṣàn nílọrin náà á pè rẹ̀ bẹ́ẹ̀ wọ́n nígbàgbọ́ pé ọlọ́run tó fi sí láàrin tí àwọn ìjọba ìlú àti ọlọ́run gba ẹ̀ sí. náà àwọn àbá àgbẹ̀ ẹ̀rọ sọ́kọ́ ti wọ́n látò ní wọ́n bẹ̀rẹ̀ lọ́sùn náà. ní ọ̀sán pàtàkì. wọ́n bá yára gbogbo ilẹ̀ Yorùbá wọ́n àwọn ṣe
kó sàdékù nípa ìsìnkú àwọn aṣẹ́ àwọn àfọ̀nà dr abdulgani abdulgani àkóbí àgbẹ̀ wọ́n ní àwọn gbọ́dọ̀ ìjọba fún wọn ọ̀fẹ́ mo kí gbogbo jẹ̀mọ́ àlápapọ̀ látara ara tí a fi ká fi ara balẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yìí ní olùkọ́ ẹnì kankan wà nínú wa tí ó rò pé ó kí mo wá sí ní àyè lónìí o àti bóun sáré ṣàṣìkò bí yìí o alhamdulilayi ọlọ́run kò sẹ́ni kankan tí ó rò lóyún mo wá ń bá wọn ìyẹn wa the right part mo bá wọn dúpẹ́ fọlọ́run ọba fún ìtọ́sọ́nà ọlọ́run àti gbogbo àwọn kan tó wọn bá mi ṣe fún yín tí ẹ fi ṣègùn ìgbé tẹ̀ ṣe mo wí irú tí àbá àwọn mínísítì ti sọ nípa dákun ṣe rí àwa táwa ń bíbà mo mọ̀ pa mọ́ iye tọ́pìkì tí wọ́n tìrìtì ṣùgbọ́n tábàgbàdà wa ń gbọ́ àátún wa mọ́ iye ìbẹ́ lọ ó sì wà nínú àwọn àrùn tí ń ṣe mùsùlùmí lónìí àmọ́ ta làwọn sàábé àmọ́ pàtàkì wọn táwọn tá orí wọn dàrú wọn yẹn sọ́rí àbáwọn tí nǹkan yé sí làákàyè wọn tí wọ́n ń ṣe tí ọ̀yẹ́ wọn ṣe kọ́ wájú pé ní Ramadan ọdún yìí o kọ́ra bó ṣe station méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ láti sponsor rẹ̀ náà wò kọ́ra bó jẹ́ kẹjọ lọ́mọ gbé sí kí wọ́n wò fún àyàn ṣàǹfààní níbẹ̀ ó pàtàkì ó tó bí ojú bẹ́ẹ̀ lọ so ìlú náà wí nǹkan tí àfáà abúlé sọ yẹn ẹlẹ́ẹ̀kejì àwọn tó bá wá ṣètò recording rẹ̀ in collaboration pẹ̀lú the right part kọjá kí sí ìlú tètè jáde bọ́bá yìí ti ń jáde ká máa polo ẹ̀ káwọn èèyàn nílé káwọn èèyàn máa gbọ́ kódà wọn náà tó máa rà á bóyàn kọ́ máa lọ wò ẹ̀wọ̀ lálágbèsèpọ̀ tó tí ó wà mẹ́pẹ̀ lóògùn ọlọ́run tó dáwọn tí nǹkan yé sílẹ̀ káyọ̀ wọn ta wí ńṣe ni wọ́n ti ń gbalẹ̀ iná wọn ti ń kẹ́rìrì bígbà tó gbóná ń kẹ́rìrì ni tó ń lọ́kọ́ mọ́sá sànú fún wa. ẹlẹ́ẹ̀kẹta irú prógámù tá a ṣe yìí ọlọ́run ọba ẹni wa tí mo ń tọ́yàn sọ́nà yóò wù wá ẹ dákun bẹ́ẹ̀ náà bá ní àwọn tọ́pìkì kan lẹ́mìí tẹ̀rọ wípé kí a fi ṣèdánilẹ́kọ̀ọ́ ẹ mọ fóònù ọ̀pọ̀lọpọ̀ àbáwọn ibi tẹ̀sí lè rí wa ẹ mọ bá wa kọ mẹ́sẹ̀gì ẹ mọ kọ́ ránṣẹ́ pé afẹ́kẹ́ bá tírìtì irú tọ́pìkì báyìí ẹ̀mí tí wàá lè má lọ ọbẹ̀ ńgbà míì ẹ wá wo nínú ọdún yìí àbí tá a ti ń ṣe bọ̀ o tọ́pìkì yìí wà ní àwọn kókó ọ̀rọ̀ tó pàtàkì púpọ̀ ní àwùjọ mùsùlùmí lónìí so ẹnìkan ló sì fún amọ̀ràn rẹ̀ tó àwọn yẹn wá ṣagbátẹrù ètò yìí púpọ̀ wọn wá ní ká dìídì gbé wá sí ìlú Ìbàdàn ọwọ́ afẹ́ ó lágbára púpọ̀ kí dr aláròjú lè dé ìbàyìí ní òní ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n ọba tágbára rẹ̀ tayọ gbogbo agbára ọlọ́run ó gbé wọn dé ìlú Ìbàdàn pẹ̀lú rọrùn ó jẹ́ kí àwa náà wá bẹ̀ pẹ̀lú rọrùn alhamdulilayi rabbil alamin gbogbo òye àná títí di bóyá bí aago mẹ́fà rọ̀lẹ́ wọ́n wà ní Kaduna wọ́n ṣe programu kan lọ́wọ́ ṣùgbọ́n wọ́n á gbìyànjú láti sun Àbújá lálẹ́ àná láàárọ̀ yìí wọ́n tó bá bàálù délé Èkó àwọn nǹkan náà ni wọ́n wá ṣagbátẹrù tó ń lọ pàdé wọn lẹ́kọ̀ọ́ tó fà gbé wọn débi báyìí tí n ta fẹ́ kó ṣe èyí tó fi ṣe tọ́ àyín tẹ̀ ń ṣe ẹ̀yin ṣe fọ́lọ́wọ́n ọba ni o ẹ̀yin ṣe fórí ara yín ni o ọlọ́run bàbá yóò bá san yín lẹ́san dáadáa tọ́ gbogbo ẹnu kọ̀ọ̀kan náà ọlọ́run san lẹ́san dáadáa challenge rẹ o bá a ṣe lọ́rọ̀ yìí gbọ́ yìí kò rọrùn fẹ́ni tí ó sọ fáwọn tó ṣètò àti wàhálà tí wọ́n kojú àìsàn kankan nípa àìsùn tí dr aláró ṣe kó tó rí gbogbo àwọn àkọ́yíkù àwọn facts yìí kọ kalẹ̀ tọ́ àwa náà challenge ló jẹ́ fẹ́ni mi àtẹ̀yìn níbi tí mo wà ń bò ni mo ṣe ń gbìyànjú ipa tèmi náà sẹ́sìn kódà kó o tiẹ̀ pè é pé tó wọ́n fẹ́ ṣe wá sí kàbí báyìí o jájọ lọ o kódà yín sanwó ọkọ̀ rẹ ìjókòó ọmọ kúnjù báyìí lọ lágbájá síbi yìí mọ ọ̀rọ̀ ayé báyìí ni ó gun ọ ńgbà wọn náà tó gun ẹlòmíì àbíkọ́ ọ̀rọ̀ èlò wọn ń tà pé 200 ní ìlú kó wọ́n ju báwọn náà lọ tó bá ń ta àwọn sídi wọ̀nyí kọ́ wa mú 1000 naira kọ́ ra márùn-ún kọ́ wa gbọ́n kó kú fáwọn èèyàn ọ̀hún ló mọ iye ọmọ tó dáa tí ó bí láwùjọ mùsùlùmí so ẹ̀dá kún bọ́rọ̀ yìí ṣe kámẹ́lá tó ló jẹ́ kí n tún gba microphone pé mo fẹ́ kàmọ́ sí àwọn tó wáyé yìí níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lónìí pẹ̀lú ògùn ọlọ́run ìjókòó tó wáyé ńlọrin kọ́ṣà náà ṣàjọ ìjẹ́
so á dáhùn àwọn ìbéèrè bẹ́ẹ̀ náà ni àwọn ìbéèrè míì tẹ́ bá ní náà ẹ fi ṣọwọ́ sí wa yóò wà náà àwọn tá a dáhùn tó ń sì padà máa gbé lórí afẹ́fẹ́ bí mo ṣe ojú aago báyìí gẹ́gẹ́ bí àṣà wa aago kan kọjá díẹ̀ ẹ sábà máa ń ká ilá kódà ọ̀pọ̀ yẹn aago kan àbọ̀ àmọ́ lónìí látara kókó ọ̀rọ̀ yìí tá a tètè rí bíbẹ̀rẹ̀ ló jẹ́ ká fagùn díẹ̀ bá tá a fagùn dé yìí kọ́nà kọjọ kó bá sàmójú kúrò fún wa a ní lè dáhùn béèrè tó bẹ́ẹ̀ torí pé ọjọ́ ti lọ so wọ́n ní ká dáhùn pé ọ̀kan ṣoṣo àwọn dáhùn rẹ̀ so njẹ́ mẹ́ẹ̀ẹ́dógún lónìí wáyé tó wáyé ńlọrin ìgbé kọ́ṣà náà sàlẹ̀ ọ̀jẹ̀ irú àwọn ìbéèrè báyìí náà a lè fi sínú ẹ̀ táwọn ìbá ń béèrè rẹ̀ tó bá wá di ọjọ́ 22 nílùú Èkó ìdálẹ́kọ̀ọ́ wáyé ní Èkó bá a ṣe gbé tí wọ́n bá yín bàdàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àgbẹ̀ ti lọrin lọ́jọ́ 15 pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọjọ́ 22 àgbẹ̀ lọ sí ìlú Èkó àwọn kan náà ṣe gbìyànjú yìí ntẹ́ yìí ṣe ní ẹ̀yin nu Ọlọ́run nu ọdún kálukú wa náà Ọlọ́run sálẹ̀ sí dáadáa wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. ok wọ́n ní sábà fẹ́ ẹ́díìtì kíṣẹ́ẹ̀tì yẹn pé ibi wọ́n ti ṣe mistake níbi líyàgé sọ̀bí ìmọ̀ kò fà kí ẹ bá bẹ́ẹ̀ ṣe jẹ́ ká nìyẹn ó ṣe dáadáa. ẹ̀rọ fún mi lọ́fẹ̀ẹ́. ìbéèrè ti kúnlẹ̀ àwọn ẹgbẹ́ ti sọ fún wa pé àwọn ìbéèrè a máa kó lọ sí Ìlọrin ní ọ̀sìtì láti máa dáhùn àwọn ìbéèrè ní ti àbátọ́ ní. 6 July jẹ́mẹ̀ẹ́dógún. 6 July ọlọ́kùnrin jẹ́ ẹgbẹ́ náà lọ. ẹ dákun àwọn mẹ́sẹ̀gì tí a máa rí fún àwọn prógrámù wa wọ́n ní ká sọ fún wa pé ká dàpọ̀ tá a bá ti rí káwọn náà tún wá wo àwọn nọ́mbà àti àwọn nọ́mbà àwọn èèyàn wa àwọn ọ̀rẹ́ wa ẹbí wa káwọn náà tún sẹ́ǹdì ẹ̀ sí wọn wọ́n ló kéré parí fi márùn sí mẹ́wàá àbí bàbá lè ṣe ìlú bẹ́ẹ̀ náà ọlọ́run ṣe náà àwọn náà wà fún mi aládá láti bẹ̀ náà ọlọ́run ṣe náà. ìbéèrè tí wọ́n béèrè pé ìgbà tẹ́lẹ̀ sọ pé ẹni tí bá gbé nínú àwọn àǹsọ́ọ̀rù ara Mẹdínà tí nínú wọn pé ìyá fi kiri ẹgbẹ́ sí náà ló lè sọ lónìí ní sìn Mẹdínà náà lè ti sìn àwọn àǹsọ́ọ̀rù yẹn wọ́n ti kú ṣé irú Mẹdínà náà lè sìn ní ẹ̀ bá gbé nínú àwọn ará àgbẹ̀ náà ṣé ọ̀pọ̀ kó sáà lè sìn àbíbò lọ́yọ̀ ń bá wọn. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Al-Madinah al-Munawwara ìlú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀tọ̀ ní kọ́píìkì ní bàbá ìpá fẹ́ sọ yóò ga pé ọláwo ní bẹ fún lu Ànábì kó tó kéèyàn ti ń gbé bẹ́ẹ̀ tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ ká mọ̀. Ọlọ́run máa yẹ ìlú tẹ́lómi aṣọ nínú láwọn ìlú àwọn ń bọ́ọ̀lù tí ẹlòmíì bá ń ka báyìí àmọ́ Madina ní Tọ́ífù ní Khaybaru ní ọ̀jẹ̀ yẹ kí máa ká Madina yọ sábà fún wọn mú yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí ara ẹ̀sìn wà ní kúkúrú. Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ọjà amalẹ̀ ìtọ́pọ̀ ìpè ìlú Madina kọ́dà ká má ti sọ àwọn èèyàn tí ń gbé bẹ́ẹ̀ ilẹ̀ ẹ̀bẹ̀ gan ilẹ̀ ọlọ́lá ni kọ́dà ń bẹ́ẹ̀ náà àdìsá Ànábì sallallahu alaihi wasallam ń pè ní pé gbogbo ẹni ọba olùgbéyìn ni ọ̀dà ń rún ìbéèrè àdìsá tó lẹ́sẹ̀ lẹ̀ gbogbo ẹni ọba gbèrò aburú sí Madina Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní olùwàgbọ́ yọ bí ìgbà tí kàmá yadhubu al-milhu bí ìgbà tá a da iyọ̀ sómi ẹni jẹ́ máa ń bínú Madina láyé Ànábì àbílẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ní kúkúrú ìfẹ́ tá a gbọ́dọ̀ ní sí ìlú Ànábì àti àwọn mùsùlùmí tí ń bẹ nílùú Ànábì sallallahu alayhi wa sallam ó pín o lórí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́pàá masasi rọrùn fún wa wallahu ta'ala a'lam. subhanallahi wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.